Hi guys, I welcome you all to SP Media TV. Ìgà Arẹmọ ẹ kú ọdún. Àjọ̀dún kọ́dún dé kó tún pèlè. A máa ríra lọ́dọọdún, a máa fọlá hàn mí láṣọ lọ́hùn ọba. Èyí ni 13th edition mi ọlọ́hun ọba ó ṣeun. Ìgà Arẹmọ o, Ìgà Arẹmọ. Hostel base ẹ máa kú oríire. Gbogbo ẹni tó dúró ẹni tó bẹ̀rẹ̀ kí lè pẹ́ bá wa. Hostel base màmá níyò. Èmi náà máa tara ṣaṣa o nítorí kábíyèsí Àkànní à ń bínú pagún. Àkànní mi inú àmì Your Majesty Ìkádépẹ́ ọkọ lórí kàfílà. Àkànní mi inú wa àbínú pagún òní ìdìmú ẹkùn ẹ̀kọ́kọ́ káfílà tù. Mo sọ pé lẹ́yìn làdé mà wá ilé yìí làdé wa nù wá Àkànní mi o ẹ̀yin ló ń dàkú kọ. Ó máa ṣe Ọlọ́run o ẹ̀yin ló ń dàkú kọ. Ó máa ṣe Ọlọ́run ọba. Ẹ̀yin ló ń dàkú kọ. Ó máa ṣe Ọlọ́run. Ẹ̀yin ló ń dàkú kọ. Ó máa ṣe Ọlọ́run ọba. Gbogbo àwọn tá a jọ máa ṣe ń bí látọ̀kẹ́ ń bí. Gbogbo ẹ̀yin onílù ẹ̀yin onífèrè gbogbo ẹ̀yin tẹ̀jẹ́lẹ́gbẹ̀ gbogbo pátápátá mo kí ẹ kú àdúrótọ̀ gá tèmi bàbá tèmi o Ìṣọ̀lá ẹ̀dẹ́. Gbogbo ẹ̀yin tajọ máa ṣe ń bí ẹ jẹ́ ká nà sùúrù sí o ìbílẹ̀ yìí wà ẹ̀ẹ́dọ̀hún ọ̀hún lèmi ti wá bí ẹ jẹ́ ká ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bí yorin àbí jogun. Kábíyèsí Àkànní ẹ má bínú pé mo pe kábíyèsí lórúkọ. Ẹ má bínú pé mo pe kábíyèsí lórúkọ. Ìgà Arẹmọ hostel base ọdọọdún la máa ń ṣe eléyìí tún ṣojú wa o ẹ̀mùkẹ́ ọmọ Súlẹ̀mọ́nà mi ọkọ̀ tàbí sá o lọ́yà aládìí méjì mi Kàbírù o Ìṣọ̀lá ọmọ dáadáa Ìṣọ̀lá ọmọ dáadáa. Báṣọ̀run Orísun bàrẹ̀ Ìṣọ̀lá o. Ìṣọ̀lá ọmọ dáadáa o. Gbogbo wa pátápátá la pẹ́ síbí. Honorable Vice Chairman Egbedumu ó ń bẹ ń bí. Ìyẹ̀dẹ́mọ́lá Àyìndẹ́mí Táyọ̀ mi Ìníjẹ̀bú Òde. Ìṣọ̀lá ọmọ dáadáa. Mo wá gbára tiẹ̀ mo fi kí gbogbo ẹgbẹ́ tó kù pátápátápátá ṣe ń bẹ ní ìkàlẹ̀ adúpẹ́dúpẹ́. Ìṣọ̀lá ọmọ dáadáa Ìṣọ̀lá ẹ̀ bá ń tọ́jú Akọ́dá Ibrahim Akọ́dá ọkọ̀ Alárìíkẹ́ òun ó máa pè ọkọ̀ Yétúndé òun ó máa pè Akọ́dá òyìnbó elépo ọkọ̀ Àríkẹ́ òun ó máa pè
Ìgà Arẹmọ ibẹ̀ ṣàlàwà máa wà ibi ṣàlèrè máa wà ibi ṣàlèrè dé Taofiki Alamu o. Òwú ta bá ní káge ní kúṣẹ́kúṣẹ́kúṣẹ́ kò sáyè púpọ̀ ẹ jẹ́ kó máa lọ lábẹ́nú ìbá ni mo ṣe lọ́wọ́ Wàsó international promoter ní o ẹ̀gbọ́n tèmi ní o èèyàn tìṣọ̀lá ní o ẹ jẹ́ ká máa mú wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ jẹ́ ká máa mú wẹ́rẹ́wẹ́rẹ́ Wàsó Wàsó ẹ̀kọ́ àdó tí ọ̀gá wa Wàsó àwòlá Bánjí Wàsó àwò Bánjí àwòlá Bánjí àwòlá Bánjí àwòlá Bánjí àwò tó ń jẹ́ Ganiyu àwò wa Wàsó àwò tó ń jẹ́ Ganiyu àwò wa àyèmọ́ ẹ̀dí ọmọ Fọláhàn Ọlọ́run ọba ó ṣe ó jẹ́ ká tó rí di December 2025 ọmọọba Adéyẹmí òkè ó fi gbogbo ara kí wọn náà Ìṣọ̀lá ọmọ dáadáa máa wọlé mọ́ ráńpá Báṣọ̀run Orísun bàrè Ìṣọ̀lá ọmọ dáadáa ọ̀rẹ́ ajé tí mo bí mi Razaki Ìṣọ̀lá dáadáa ọ̀rẹ́ ọ̀nàrẹ́bù tó jẹ́ra Ṣídì Ṣẹ́gun ọmọ Sanni ọ̀rẹ́ Maxwell elégbé tó légbé àwọ̀ tèmi àyẹ̀mọ́ mi ta ọ̀hún bíkì ọmọ dáadáa Báṣọ̀run Orísun bàrè ó sọdún ọdún yìí wàá ṣe yìí tó ń bọ̀ ọ̀la Ọlọ́run wá mi. Wáyà o báńkì Ìṣọ̀lá báńkì Ìṣọ̀lá Ìṣọ̀lá ò kárẹ̀ ọmọ dáadáa Báṣọ̀run Orísun bàrè báńkì Ìṣọ̀lá ọ̀rẹ́ ajé tún mọ bí Razaki ọ̀rẹ́ Ṣẹ́gun Sanni lọ̀rẹ́ mi o. Gbogbo èyí ti Ìgà Arẹmọ pátápátápátá ọ̀gá lẹ pè mí lẹ́nìí àwọn tó forí lé mi lọ́wọ́ náà lè rẹ́ ní o àyẹ̀mọ́ Taofiki mo tún wá kẹ́ ẹ̀ má lè mọ̀ wípàgà tèmi ní bàbá tèmi ní ló jẹ́ kí n wá bí o làwọn o Ìṣọ̀lá Mutiu European ambassador kẹ̀pẹ́ gẹ́gẹ́ bó ṣe sọ tẹ́lẹ̀ Mutiu mi Ìṣọ̀lá o Ìṣọ̀lá o Mutiu mi Ìṣọ̀lá o ọpẹ́ ló yà láwùsà àti ibi ẹ bá fún jìde o. Ìbàkáwù sára Ìṣọ̀lá o Ìṣọ̀lá o ìbàkáwù sára Ìṣọ̀lá o ọpẹ́ ló yà láwùsà àti ibi ẹ bá fún jìde o. ọmọ òkè Adéyẹmí o. Aláṣẹ Pápálí International Hotel Adéyẹmí òkè aláṣẹ Pápálí Hotel o tún recognize presence Baálẹ̀ Agẹmọ Akeem Bilhami Bilham mo fi gbogbo ara kí yẹ ọmọ Agẹmọ òun ní gbódù ọ̀fi ìgbódù
mo tún recognize presence ìlọ̀kẹ́hìndé ọkọ̀ tàbí yọdún ọmọ agẹmọ máa wọlé mọ̀rànbá agẹmọ máa wọlé mọ̀rànbá ìmùlẹ̀ tani ìmùlẹ̀ ìwúrà ìmọ̀ mi o ọmọ ẹbí ìmùlẹ̀ ta lágẹmọ ìbá káwùsára bínú tán Ìgà Arẹmọ 2025 Mutiu ló ṣeré Yẹmi tún wá. Agẹmọ ẹkùn ọkọ̀ lùbà tata eré gbogbo ya máa ń gbọ́ bí mo ṣe ń wí. ọmọ agẹmọ ṣeré kó tún lọ síwájú ọmọ agẹmọ ó ń bẹ níyọ ó wà lójú àgbo ọmọ eriwo ń bẹ lágbo ọmọ agẹmọ ń bẹ níyọ ó wà lójú àgbo ọmọ eriwo ń bẹ lágbo bó ṣe bá kàn níyó bó ṣe bá kàn níyó bó ṣe bá kàn níyó láìwọlá ẹkínú hàn ọba onídìmú wo ó sẹ́wọ̀n dúpẹ́ ọmọ agẹmọ bíjọba wà lẹ́sẹ̀ àyẹ̀mọ̀ ó ta òfin kí ó wáyà o. àyẹ̀mọ̀ ó ta òfin kí ó wáyà. ẹ jẹ́ kí n sáré tọ́ṣ kí n fọwọ́ kàn bí kí n tún fọwọ́ kàn bí. ẹ jẹ́ kí n fọwọ́ kàn bí. ìbáǹjì mo fi gbogbo ara kì í yẹ àwọ̀ wàṣọ. ìbáǹjì àwọ̀ wàṣọ. Rasaki ńkọ́ ọmọ ajé túmọ̀ bí ńkọ́ àwọ̀ Ganiyu ńkọ́ àwọ̀ Ganiyu ńkọ́ Kabiru lọ́yọ̀ládì méjì ńkọ́ ẹ̀mùkẹ́mù Kaila ńkọ́ ọkọ̀ tàdí sàmì o ọkọ̀ tàdí sàmì o àrùn náà ńkọ́ àrùn náà ńkọ́ àrùn òyìnbó tó ta mọ́tò mi o àròbọ́lá ńkọ́. gbogbo ilé pátápátá ẹ jẹ́ ká máa ṣeré lọ ẹni bá lọ ló bá kú ìlẹ̀kẹ̀ dí o gbọ́dọ̀. ẹ má ṣe jẹ́ kó sáré rárá ẹ̀dí tẹ́ǹpù ẹ̀ kù àbíbu ọmọ ọba o ọmọ ọba ẹlẹ́gbẹ̀ ọkọ̀ Ṣúkúrà bàbá Yọ̀mádé máa ń wọlé mọ́ra ọmọ ọba ìwọ tó bá ní mọ́tò yìí ẹ lọ bá wa gbé torí ọlọ́run ọba ìwọ tó bá ní mọ́tò yìí wọ́n sọ pé ń dí wọn lọ́wọ́ Toyota KWL 62 ẹ jọ̀wọ́ ẹ bá wa gbé.